dàpọ̀ ẹ̀sẹ̀ ra yín. ọmọ ọmọta yẹlẹyẹlẹ tẹ́ ẹ pín yìí ń dààmú ẹ̀sìn púpọ̀. lillahi ta'ala kalimatal imani. ẹ pàápọ̀ nítorí Ọlọ́run kẹ́ ẹ máa wá gbé gbólóhùn yìí máa ń nìkan ẹ tọ̀ sójú kan kó lè wó ẹ dàpọ̀ tani irun tó ń bì. ma aṣọ ìlànà ọmọ ọmọta lillahi ta'ala kalimatal imani. ẹ jẹ́nu yóò sọ̀kan ẹ ṣàánú wa. ẹ jẹ́nu yóò sọ̀kan ẹ ṣàánú ìlú yìí ẹ ṣàánú Islam. ẹ má pè é lọ́tọ̀ọ̀tọ̀ mọ́. àlèkéwú lọ́dọ̀ àfọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ṣébí Kùránì kan náà la ké. yóò ma aṣọ ìlànà ọmọta. àlèkéwú lọ́dọ̀ àfọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ṣébí Ànábì kan náà la tẹ̀lé. yóò ma aṣọ ìlànà ọmọta. ẹ jẹ́ agbẹ́fẹ́ ẹnu jù sílẹ̀. ẹ jẹ́ àjùfẹ́ ẹnu lẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ ọmọ kéékèèké yìí ti ń ṣe nísìnyí ìgbà tẹ́ ẹ pé lójú orí bẹ́ẹ̀ ẹ lè bẹ́ẹ̀ nìkan kan wí mú wa síbí kan ló ní alẹ́ mọ́ jaja yìí. yóò ma aṣọ ìlànà ọmọ ọmọta. ẹlẹ́kùn gbàtẹ́nu yóò kù ẹ lè dá alákẹ́. ẹlẹ́kùn ẹnìkan mọ̀ sọ tèmi ni ẹ gbọ́ mi ò wá búyàn àlàyé ní í ṣe. yóò ma aṣọ ìlànà sẹ́yìn àwọn mi ti bẹ́ dá. ọmọ ọmọta. ẹ dákun ẹ panupọ̀ ẹ̀yin àfa ẹsẹ̀ nu yín lọ́kàn ewo làdàbí ewo mọ̀rìkàzí ewo zumuratul mu'minina kí lẹ pín sí gan èyí kí lẹ fi pín. torí kíni. torí kí lẹ pín. ẹ panupọ̀ àwọn njẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn yín ò ní dẹrùn bẹ́ẹ̀ bá tètè tún ṣe. kíkẹ́ ṣe kẹ́ tó lọ o. ṣé ẹ mọ̀ pé gbogbo wa la láwọn ọmọ kéékèèké kan lẹ́yìn àwọn sì ń tẹ̀lé wa tí wọ́n burú ju tiwa lọ́wọ́ ẹ̀ bá múra. yóò ma aṣọ ìlànà ọmọ ọmọta. lójú ẹ̀mí yín ẹ̀yin àfa àgbà lójú ẹ̀mí yín bàbá yín kú làfà ò tẹ́ ẹ di àyè bàbá yín mú lójú ẹ̀mí yín lọ́mọ kéwù kan ti sọ pé bẹ́ẹ̀ bá mutí kò sí nǹkan kan. àtàkùn àgbọn bẹ̀lẹ́ ní nẹ́ẹ̀tì. ọ̀ ń bẹ̀lẹ́ ní nẹ́ẹ̀tì. wọ́n ní bẹ́ẹ̀ bá lẹ mutí kọ́ máa kírun náà ẹsẹ̀ lé ní ọmọ kírun. tí o bá ti màmú para. tí a bá ti máa mú para kọ́nà lé kí irun náà ní ọ̀padà gbọ́ tí kò lẹ́nu ẹ̀ ṣébi tíra àti wínú. wọ́n ní kó dáa. ẹ ti rí ó ní bọ́ bá mú bí ọba ti pa á. látàkìrà bùsùn aláàtà wà á ń tún ṣùkárà wọ́n láyà tó ń rí nu ni. قل إنما الخمر والميسير والأنصاب والأزلام رجس من عمل الشيطان. torí yẹ ẹ dákun ẹ má gba ọ̀rọ̀ mi sọ torí mi ni ó bu ẹjọ́ ó bu mi. yóò ma aṣọ ìlànà ọmọ ọmọta. ọmọ ọmọta. ẹ bá lùpọ̀ ẹ̀yìn àfa àwọn àgbà ẹ̀rí pa ọmọ kan tẹ̀lé lẹ́yìn táwọn tó ń rán. ẹ wà ńlá ayé yìí lẹ wà ẹ̀yin ìmáàmù ẹ̀yin àfa ọba ìmáàmù àgbà lọrin àti ẹ̀dàkùn àti gbogbo ẹ̀yin àfa àgbàlagbà ńláńlá ayé yìí lẹ wà fọmọ kan sọ pé àfa lè gbára lé àjẹ́ ẹgbọ́ yẹn náà o ẹ sì dákẹ́ bí ìgbà tẹ́ ẹ gbọ́ ọlọ́run ó bí yín o. èèyàn máa tẹ́ ń tẹ̀lé wọn. yóò ma aṣọ ìlànà àwọn tó ń hujjatun. antum yá máa ṣara ulama ẹ̀yin ìmáàmù àgbà tẹ́ ń kírun fún wa lè jòkó yìí antum hujjatun ẹ̀yin làrò jàre wa o ètò ẹ̀ bá wí là á tẹ̀lé o ètò ẹ̀ bá ti dákẹ́ lérí ẹ̀ bó ti rí nu bẹ́ẹ̀ ni ká bá ilé sọ̀rọ̀ kan tẹ́ ẹ̀ wá wí ní mọ́sálásí Jímọ̀ kí gbogbo ayé ọgbọ́ pé kíní yìí ò rí bẹ́ẹ̀ ibi dákẹ́ yìí ń tún fún wa pé bó ti rí nu. ìyá máa aṣọ ìlànà àwọn tó ń
حجة ẹ̀yin làrò jáde ẹ̀yin ni gíláàsì tí gbogbo ayé ń wò ẹ wá rí ìpè sáàrin bẹ́ẹ̀ wo ni wóróworó ó tún wò sóńjọ́ kan bàbá ó tún bọ́ ta ó ní àbílà àbíyètí ìwọ náà dì sí bó ti wí nù ó ní àbílà àbí títí dì sí kéèwọ náà ó sì wí bẹ́ẹ̀ ẹ̀yin àfáà sì dákẹ́ àmọ́ táwọn ọmọ kékeré bá sọ̀rọ̀ yóò mú wa bú bí n bá tẹ̀ra àmì lọ́mọ kékeré wájú yìí ni èbí ẹ̀ sẹ́gbẹ́ rẹ̀. wàláyì. يا معشر العلماء أنتم حجة ó sì ẹ farabalẹ̀ ó sì lóun mọ kéwú mọ gbà pé ọmọ kéwú amárù kéwú tiẹ̀ ní ọlọ́mọdé lè ọmọ rú ẹ̀. àmín. kéwú bẹ̀rù Ọlọ́run tí bàbá wa Alhaji àgbà ké kéwú bẹ̀rù Ọlọ́run tí Sheikh Ádámù ké kéwú bẹ̀rù Ọlọ́run tí bàbá Alágbàjì ké kéwú bẹ̀rù Ọlọ́run táwọn Sálàfù Sàlíhìn tí wọ́n ké tí wọ́n dáyé láàmú irú kéwú lèmi tọrọ lọ́dọ̀ Ọlọ́run. àfẹ́ kéwù bàbá alájá. èèfẹ́ kéwú bàbá alájá èèfẹ́ ru kéwú bàbá alájá ẹni ó bú mi dáadáa ó bú mi kò lè dùn mí ó ti bú Tajul Adabi ó bú mi kò lè dùn mí ó ti bú Aláàjì àgbà bí bàbá yẹn ti ní sùúrù tó ti ń lo ayé ẹ̀ tán ó sì bú wá so gbogbo ẹni bá ti lè búrú àwọn yẹn irú èbú kíní ọ̀wá búrú mi tí ó dùn mí àmọ́ mi ò ní yé máa sọ ọ́ tó rájọ pàdé ń jọ kan nípa ń gbọ́ Ọlọ́run ó nìkan wá kọ́ o gbogbo tí n bá ń bẹ ládùúgbò yìí tí n bá ti ń ṣe wọ̀nàwọ̀nà bá ní ẹ tètè máa pè sákìyèsí kéésà yóò aná sùtẹ́ǹsẹ̀ ní mọ́sálásí nìkan lọ́lọ́run yàn yín fún ẹ mójú tádùúgbò ẹ mójú tó lù tẹ́ ẹ bá ti ráàfà tí ń dààmú ìlú gbogbo ẹ̀kúlé rẹ̀ ń gùn bí à ń jó bí ọmọ tẹ́ ẹ bá tètè ka lọ́wọ́ kò yóò jó didi èèyàn. àwọn ọmọdé wà lè tàgò sẹ́sí wọn fi ra sọ ọdún. ebi ọ lọ sẹ́sí délé rẹ̀ wọ́n wá padà ta ìbò níbi ọ̀pọ̀ ni wọ́n sì fi ra fún ọdún. èyí náà sì ẹ sì máa pẹ́lú àfà ètò wọn sì tún yọ owó kìnnì èló ló fẹ́ fún yìí yá máa ṣẹ́ra lọ. ẹ̀ṣọ́ ìlànà kúrò òdìwà tó. ẹ lọ́kùn ẹjẹ́ wò kó ṣe dáadáa èyí làwọn ń wò. للناس في الإسلام والإحسان. ẹ̀yin bàbá ìmáàmù àgbà lórí mo wú bẹ́ẹ̀ ẹ̀yin yìí làwọn ti ń kírun ṣé ká máa tajà ẹ̀wù ìjáde ká gbọ́. ẹsẹ̀ nù kútúbà ká gbọ́. ẹsẹ̀ nù kútúbà ṣé èèyàn lè mutí kó máa kírun. ẹsẹ̀ lọ́jọ́ Jímọ̀ ká gbọ́. ẹsẹ̀ jọ Jímọ̀ ká gbọ́. sáàfà tó kéwú lè gbára lé àwọn àjẹ́ ẹsẹ̀ nù kútúbà ká gbọ́. sábìlà bí etí ìwọ mẹ́bí sí ẹsẹ̀ nù kútúbà ká gbọ́. ẹ bá sọ làwọn tẹ̀lé. ìtẹ́ ẹ bá sọ là á tẹ̀lé bẹ́ẹ̀ bá wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá dákẹ́ ajẹ́pẹ́ bẹ́ẹ̀ náà lórí. كونوا قدوة للناس في الإسلام والإحسان. kẹjọkọ ẹlẹkùn tàbí rojọ́ ẹ má rojọ́ mi. tó wá ṣe. kẹjọkọ lérí ti kọjọkọ ti bọ́ọ̀lù kọ́lá pé ibi kọ̀díyà kẹ́ni ìmọ̀kẹ́ ńlá rẹ̀ fún ìyẹn nǹkan lè kọ̀díyà ti Sheikh Ádámù òrí kọ̀díyà ti bàbá Àgbàjì òrí kọ̀díyà ti Sheikh Kamaluddin òrí lẹ́ni kọ̀díyà tá a rà fún àkẹ́kẹ́ tó wú bẹ́ẹ̀ rí lẹ̀ lọ́rí tí wọ́n wá dé tó ọlọ́ọ̀mọ kẹ́wù jù wọ́n lọ tó. àwọn ìtọ́lọ ọdún máa tiẹ̀ nù bí yẹn ti wọn. bàbá wa kádùgbẹ́ mi. رحمه الله تعالى.